Wasiu Ayinde ti tún kọ lẹ́tà míì síjọba o. Ó ní wọn ò lè jẹ Awujalẹ lẹ́yìn òun. Níbi tí ọ̀rọ̀ ẹni tí yóò jẹ Awujalẹ ń lọ yìí, àfàìmọ̀ lọ̀rọ̀ náà kò ní pẹ́ ju ìgbà táwọn èèyàn fọkàn sí lọ. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kínní ọdún 2026 yìí ní àwọn ìdílé Fòṣẹ́gunwà tí oyè náà kàn pè pàdé tí wọ́n sì fa orúkọ àwọn ọmọ oyè 96 kalẹ̀ tí wọ́n fi orúkọ náà ránṣẹ́ sáwọn afọbajẹ pé kí wọ́n lè mú àwọn tí wọ́n yóò fi orúkọ wọn ránṣẹ́ síjọba. Àmọ́ ní báyìí ọ̀kan nínú àwọn ọmọ ìdílé náà, ọ̀gá olórin fújì nì Alhaji Wasiu Ayinde Anífowóṣe Marshal, ẹni tí gbogbo ayé mọ̀ sí Kwam One, ti kọ lẹ́tà tuntun míì síjọba ìpínlẹ̀ Ògùn pé ó di dandan fún wọn láti fagilé ètò náà nítorí gbogbo ohun tí àwọn olórí ẹbí ìdílé náà ṣe àwúrúju ní kinní náà. Wọn kò sì lè fi irú ètò gbàrọ̀ gùdù bẹ́ẹ̀ yẹn jẹ Awujalẹ. Ìyẹn níjọba ṣe gbọ́dọ̀ fagilé kinní náà kíákíá. Ọkùnrin náà ní òun ò lè gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn o, kí wọ́n lo ọgbọ́n burúkú àti ètekéte láti yọ òun sẹ́yìn nínú oyè ìdílé àwọn. Àfi tí wọ́n bá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe é kó lè rí bó ṣe yẹ kó rí fún gbogbo àwọn. Àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé bí ọ̀rọ̀ yìí ti ń lọ tẹ́lẹ̀ ti mọ̀ pé wàhálà yóò sì ṣẹlẹ̀ nítorí kò ju wákàtí díẹ̀ lọ lẹ́yìn tí wọ́n ṣèpàdé ọjọ́ Monday yìí tí ọ̀kan nínú olórí àwọn ìdílé tó yẹ kó wà níbẹ̀, ìyẹn ìdílé ẹrù òbodò, ọmọọba Adéyẹmọ Òdúnnẹ́yẹ, fi jáde tó ní ètò tí wọ́n ṣe náà kì í ṣe ètò dáadáa, pé àwọn àjòjì tí wọ́n kì í ṣe ọmọ ìdílé Fòṣẹ́gunwà ni wọ́n já kinní náà gbà lọ́wọ́ àwọn ní nǹkan. Àwọn náà ni wọ́n sì ṣe ètò náà àti pé rábàràbà ni wọ́n ṣètò ọ̀hún nítorí wọn kò mójútó ẹ̀ nígbà tí wọn kì í ṣe ọmọ ìdílé àwọn. Bẹ́ẹ̀ ni rábàràbà ọ̀rọ̀ náà kò ní tán nílẹ̀ bí wọn ò bá ṣe é bó ti yẹ. Olórí ìdílé náà sọ báyìí pé ọjọ́rọ́ ni wọ́n ṣe, nǹkan burúkú sì ni. Ṣé a ò lẹ́tọ̀ọ́ láti wà níbi tí wọ́n ti fẹ́ ṣe nǹkan ìdílé wa ni? Àbí kí ni ìdí tí wọ́n fi lè ní káàdì kan làwọn èèyàn gbọ́dọ̀ fi wọlé? Ẹ fẹ́ fi káàdì wọlé síbi ayẹyẹ bíi gbogbo wa, ẹ ò sọ bẹ́ẹ̀ ká gbọ́. Ẹ wá lọ sí kọ́nà kan láàrin òru, ẹ ń pín káàdì fáwọn tí ẹ ti kó kalẹ̀ tẹ́lẹ̀ nítorí ohun tí ẹ fẹ́ ṣe ó ti wà lọ́kàn yín. Ẹ wá pín káàdì náà fún wọn nígbà tí àwa wá débẹ̀ ẹ ní a ò lè wọlé nítorí a ò ní káàdì. Àwọn wo ló ṣe òfin pé dandan ni ká ní káàdì? Nígbà wo ni wọ́n sì ṣe? Kí ló dé tí àwa tó kù ò sì gbọ́? Ẹ̀yin lọ sọ pé kí gbogbo wa gba fọ́ọ̀mù, 30 ní fọ́ọ̀mù tẹ ní ẹ tẹ̀. Àwọn 18 lẹ sọ pé wọ́n gbà á, àmọ́ fúnra yín lẹ tún jáde tẹ́ ẹ ní àwọn 30 èèyàn ti gba fọ́ọ̀mù. Ní báyìí ẹ ní àwọn míì tí wọ́n tún gba fọ́ọ̀mù ti di 95, 92 tí ẹ ní pàápàá. Àwa tá a jójúlówó ọmọ Fòṣẹ́gunwà ẹ lé wa jáde, ẹ wá kó ara yín síbẹ̀ nítorí pé ẹ ní ẹ mọ àwọn èèyàn. Àwa ò lè gbárù yẹn, kàkà bẹ́ẹ̀ ilé ẹjọ́ ló máa bá wa yanjú ẹ̀. Ṣebí gbogbo ohun tí wọ́n ṣe náà níjọba ti rí àṣírí wọn yẹn. Ìjọba fúnra wọn ti sọ pé èrú burúkú àti òjòrò ni wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni ọmọọba Òdúnnẹ́yẹ wí tó sì ń tu bí ejò. Nígbà tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sì ti jáde lẹ́yìn tí wọ́n ṣètò àtìyàn ọmọ oyè tán ní gbọ̀ngàn Bisrod ní GRA níjẹ̀bú òde níbẹ̀ láwọn èèyàn ti mọ̀ pé kò sí kíkiní náà má ní wàhálà. Àgàgà nígbà tí bàbá náà ní àwọn yóò gba ilé ẹjọ́ lọ bókànràn kí àwọn gba èèyàn jẹ bẹ́ẹ̀. Ohun tí kò ṣe yààyàn lẹ́nu nígbà tí lẹ́tà míì tún jáde láti ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò olórí ọmọ ọba Ìjẹ̀bú Wasiu Ayinde, torí àwọn èèyàn ilé tiẹ̀ náà wà lára àwọn tí wọn kò jẹ́ kí wọ́n wọlé síbi ètò náà. Nínú lẹ́tà tí Ayinde kọ sí ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dapọ Abiọdun ló ti túbọ̀ ṣàlàyé lórí ohun tó ṣẹlẹ̀ níbi ètò yíyan ọmọ oyè yìí. Ó ní níṣe ni àwọn tí wọ́n ń ṣètò náà kó àwọn ọlọ́pàá àti oríṣiríṣi ẹ̀ṣọ́ sójú ọ̀nà tìbọntìbọn tí àwọn èèyàn sì ń béèrè káàdì. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó fún àwọn èèyàn ìdílé àwọn ní káàdì kankan. Wọ́n ti pín káàdì náà fáwọn tí wọ́n mọ̀ láàrin ara wọn ni. Lẹ́tà àwọn ọlọ́yà Ayinde yìí ṣàlàyé pé ètò tí wọ́n gbé kalẹ̀ láti fi sọ pé àwọn yan ọmọ oyè yìí lòdì gan-an sí ohun tí òfin ìfọbajẹ ti ìpínlẹ̀ Ògùn tọdún 2021 ń gbé kalẹ̀. Oníkìní náà yàtọ̀ síra wọn púpọ̀. Nítòdodo lẹ́tà tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde kọ sí àwọn ìdílé Fòṣẹ́gunwà lọ́jọ́ 6 oṣù yìí ní kí gbogbo ọmọ ẹbí ṣèpàdé ni. Lẹ́tà náà kò sọ̀rọ̀ pé kí wọ́n kó aṣojú jọ
tàbí kí wọ́n gba fọ́ọ̀mù tàbí kí wọ́n gbé ètò àyẹ̀wò kankan kalẹ̀. Ìpàdé ẹbí ni wọ́n ní kí wọ́n ṣe níbi tí àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ipò náà yóò ti farahàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà pakasọ díẹ̀ nítorí gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ, wọ́n ní bí wàhálà kankan bá wà nídìí ètò yìí o, ọ̀dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ náà ló ti wá, nítorí àwọn ni wọn ò ṣàlàyé ọ̀nà tí wọ́n fẹ́ kí ìpàdé tí wọ́n sọ yìí tọ́, tó jẹ́ wọ́n kàn ní kí wọ́n ṣèpàdé ni. Ọmọọba Fásí Yusuf, igbákejì olórí ẹbí náà, ti kọ́kọ́ sọ pé kò sí bí àwọn ṣe lè kó gbogbo ẹbí jọ sójú kan, pé àwọn aṣojú ẹbí làwọn yóò pè, bí àwọn kò bá sì fẹ́ kíkiní náà dàrú pátá, ohun tí àwọn gbọ́dọ̀ ṣe nìyẹn. Àmọ́ àwọn èèyàn míì ní àwọn ẹbí yìí ló ń yọ ara wọn lẹ́nu. Ohun tó yẹ kí wọ́n ṣe ni láti jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan lọ ṣèpàdé tiwọn, kí wọ́n sì mú ọmọ oyè tiwọn kalẹ̀, kí olórí ẹbí wọn sì tẹ̀lé wọn, níbi tí wọn yóò ti ṣèpàdé gbogbogbò láti lè forúkọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí oyè náà ránṣẹ́ síjọba. Wọ́n ní irú ètò táwọn olórí ẹbí ní àwọn ṣe yìí yóò padà mú wàhálà wá ní. Òun náà ló sì ti ṣẹlẹ̀ yìí o, nígbà táwọn ọmọọba kan bá bẹ̀rẹ̀ sí gbé ara wọn lọ sílé ẹjọ́. Ìdíwọ́ gidi ni yóò jẹ́ fún ìjọba láti tètè fààyàn kalẹ̀ tí yóò jẹ oyè tó ti ṣí sílẹ̀ náà. Ohun tí lẹ́tà tí àwọn agbẹjọ́rò Wasiu Ayinde sì ń wí náà nìyẹn, tí wọ́n ní oníbàárà àwọn ò gbà. Wọ́n ní àwọn ò ní gbà nítorí pé ètò tí àwọn èèyàn náà ṣe ti bàjẹ́ láti ìbẹ̀rẹ̀, nígbà tí wọ́n ti lè yọ àwọn kan sẹ́yìn tí wọ́n dì wọ́n lọ́wọ́ mú pé wọn ò lè kópa nínú nǹkan tó jẹ́ tìdílé wọn àti ẹ̀tọ́ wọn lábẹ́ òfin Nàìjíríà. Wọ́n ní ètò táwọn ẹbí Fùṣẹ́fùgbà ní àwọn ṣe yìí tako òfin Nàìjíríà ti 1999 orí 36 ẹsẹ̀ 1. Nínú ìwé tí wọ́n kọ yìí ni wọ́n ti dárúkọ àwọn tí wọ́n yọ dànù tó sì jẹ́ ọmọ ọba làwọn náà. Wọ́n lẹ́tọ̀ọ́ láti wà níbi ìpàdé yíyan ọmọ oyè tí yóò jẹ́ Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Lára àwọn tí wọ́n ní wọ́n tilẹ̀kùn mọ́ lọ́jọ́ náà ni Adétáyọ̀ Àbáyọ̀mí Òdúnẹ́yẹ, Adéyẹmọ Ridwan Afọlọ́runṣọ́ Òdúnẹ́yẹ, Ẹmu Alátiṣe, Adétóhùn Òdúnẹ́yẹ, Adébámbọ̀ Òdúnẹ́yẹ, Ashiru Saheed Orísanmí, Adésànyà Johnson Adékúnlé, Adésànyà Adétáyọ̀, Túndé Bánjọ, Ọ̀rẹ́kọ̀yà Adékèétán, Bọ́láńlé Ashiru, Ọlálékan Olúbánjọ, Tèmítọ́pẹ́ Ashiru, Saidatu Ashiru àti Adébọ́lá Adésànyà. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n sọ pé wọ́n jẹ́ ọmọ ọba tó yẹ kí wọ́n wà níbi ètò náà, àmọ́ tí wọ́n gbá wọn jáde. Àwọn ọlọ́yà Wasiu Ayinde yìí ní àfi kíjọba ìpínlẹ̀ Ògùn fagilé ìpàdé táwọn èèyàn náà ní àwọn ṣe, kí wọ́n sì pàṣẹ fún wọn kí wọ́n lọ tún un ṣe lọ́nà tó bófin mu àti lọ́nà tí ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ní kí wọ́n gbà ṣe é. Àmọ́ ọ̀rọ̀ náà ti pín sí méjì. Bí àwọn kan ti ń bú Wasiu Ayinde pé kí ló dé tó fẹ́ da ètò náà rú, pé kí ló fẹ́ gan-an, pé ṣé ọ̀ràn ni kó jẹ Awùjalẹ̀ ni. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o, pé bí Wasiu Ayinde kò bá jẹ Awùjalẹ̀, ìyẹn ò sọ pé kí wọ́n yọ orúkọ ẹ̀ kúrò nínú ètò ẹbí wọn, pé tí kò bá sì jẹ́ pé àwọn tí wọ́n ń ṣètò náà ń fi kinní kan pamọ́ ni, kò sí ìdí tí wọn kò fi ní fi orúkọ ìdílé wọn sí i, tàbí pé bí àṣírí kan bá wà nípamọ́ lọ́wọ́ wọn kí wọ́n tú kinní náà síta kí gbogbo ayé sì fojú rí i. Ohun tí àwọn wọ̀nyí ń sọ ni pé bí Wasiu Ayinde kò bá ja irú ìjà yìí lásìkò yìí, ọ̀rọ̀ náà yóò padà di ìdíwọ́ fún ọmọ ẹ̀ tàbí ọmọ ọmọ ẹ̀, nítorí lọ́jọ́kọ́jọ́ tí ọ̀rọ̀ oyè bẹ́ẹ̀ tàbí nǹkan míì bẹ́ẹ̀ bá jẹ jáde nínú ìdílé wọn, wọn yóò sọ pé àwọn ọmọ ẹ̀ kò lè jẹ́ ẹ̀ tàbí àwọn ọmọ ọmọ ẹ̀, nítorí pé wọn yóò rán wọn létí pé nígbà tí irú ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ nígbà kan, wọ́n yọ orúkọ Wasiu Ayinde tó jẹ́ bàbá wọn tàbí bàbá wọn dànù tí kinní kan kò sì ṣe, pé ohun tó ń jẹ́ kí Wasiu Ayinde jà náà nìyẹn. Àwọn tí wọ́n ti ní ìrírí irú nǹkan báyìí kò yéé sọ ṣá o. Òyìnbó ni wọ́n sì fi ń sọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó nọ́mà, ìyẹn ni pé kì í ṣe ohun tójú òrírí. Ohun tí wọ́n ṣe ń sọ èyí ni pé ó pẹ́ tí Awùjalẹ̀ Síkírù Adétọ̀nà fi wà lórí oyè láti 1960 títí di 2025, odidi ọdún 75. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá àwọn afọbajẹ àti olórí ẹbí tí wọ́n wà lónìí nílẹ̀ Ìjẹ̀bú yìí ní kò ṣojú ẹ̀ nígbà tí wọn yóò fi jọba, tí wọn kò sì mọ ètò tí wọ́n máa ń ṣe bí ọ̀rọ̀ bá dà báyìí. Àwọn yìí ṣàlàyé pé ipò Awùjalẹ̀ kì í ṣe ipò kékeré láàrin àwọn Yorùbá, kò sì sí ohun tó burú bí àwọn ọmọ bá jà sí ipò náà.
ohun tó tilẹ̀ fi dáa ni pé ẹni yòówù tó bá jámọ́ lọ́wọ́ yóò mọ̀ pé kì í ṣe pé òun jókòó sílé ni wọ́n wá pe òun pé kí òun wá joyè, tàbí tí yóò débẹ̀ tí yóò máa ṣe ohun tí kò dáa sílùú torí tí yóò ní ohun òdùpò náà wọ́n kàn wá pe òun ni. Bí wọ́n bá fi gbogbo agbára àti ohun tí wọ́n ní jà fún tí wọ́n bá di Awùjalẹ̀, wọn yóò mọ̀ láti lo ipò náà dáadáa tí wọn yóò sì fi lè gbé Ìjẹ̀bú Òde ga. Ohun tí àwọn wọ̀nyí ń sọ nìyẹn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ o, igbá pẹ̀lẹ́ nìkan ni kì í fọ́, àwo pẹ̀lẹ́ nìkan ni kì í yá, ohun tá a fẹ̀lẹ̀ mú nìkan ni kì í bàjẹ́, ohun abáfagbára mú ní níni lára. Bí gbogbo ọmọọba bá na sùúrù sí táwọn afọbajẹ́ ṣe kinní ọ̀hún pẹ̀lú òdodo, mẹ́rẹ́ lohun gbogbo yóò ṣe bí etí ejò tí kò sì ní sí wàhálà kankan fẹ́ni tí yóò jẹ́ Awùjalẹ̀ fún wọn níjẹ̀bú Òde. Ọláìwọlá alága ló ṣe àkọsílẹ̀ lẹ́tà tuntun tí Alhaji Wasiu Ayinde tún kọ síjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ oyè Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ojúmọ́ òní o.